ẹ bá mi gẹ́ẹ̀tì igi akọgùn, ẹ gẹ́ẹ̀tì kànáfùrù, ẹ gẹ́ẹ̀tì ìyèré, ẹ bá mi gẹ́ẹ̀tì abèrè, ẹ bá mi gẹ́ẹ̀tì kọ́ńblálà díẹ̀, ẹ lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀ kó kúnná bí etí. Ìlàjì ṣíbí ìjẹun láàárọ̀, ìlàjì ṣíbí ìjẹun lálẹ́ pẹ̀lú ògì ẹ̀kọ àbí omi tó lọ́wọ́rọ́. Ẹni tí ò bá dẹ̀ ní ọ́sà ó lè lò pẹ̀lú ọsàn wẹ́wẹ́. Iṣẹ́ wo ló ń ṣe? Ẹ máa bá mi ká lọ. Síwájú kó tó ṣiṣẹ́ yàbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 0932981364. Àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 0932981364. GT Bank Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ rí wa abẹ́fẹ́ kọ́ńtàtì wa, a wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Ẹ WhatsApp wa àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425. Ẹ kọ́ọ̀lù àbí kẹ́ pè wá lórí +234 810 913 1425. Iṣẹ́ tí mo kọ yín tán nísìn, ó ń ṣiṣẹ́ fún ẹni tó ń tọ̀, tó ń rí ẹ̀jẹ̀ nínú ìtọ̀ ẹ̀, ìṣọkùnrin ni ìṣe obìnrin ni. Kò sí nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ju pé irú ẹni yẹn láti mójútó kidney ẹ̀, ó dẹ̀ láti mójútó bladder ẹ̀. Ẹ ti understand nsìn, bladder disorder àbí kidney issue ló máa ń fà á. Nínú àwọn symptoms kan nìyẹn, symptoms wọn pọ̀. So ẹni tó bá ti ń rí ẹ̀jẹ̀ nínú ìtọ̀ rẹ̀, torí pé tọ́ mísì mẹ́jẹ̀, kó lọ ṣe nǹkan tí mo kọ yìí. Àmọ́ bí ọ̀rọ̀ tèmi máa ń sọ pé bó ṣe ń rẹ́jẹ̀ nínú ìtọ̀ yẹn, ṣe mọ̀ pé definitely ó ní nǹkan tó ń fà á. Nǹkan tó wá ń fà á lè wájú pé ká wá síbi kidney àbí gallbladder lọ àtàwọn nǹkan mi under náà ni renal colic, ẹ ti understand nsìn, bladder stone, urinary tract infection àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn under kidney àti bladder ni àwọn kìíní yẹn wà. Ìkan nínú ẹ̀ wá ni pé ó ń rẹ́jẹ̀ nínú ìtọ̀. Ẹni tó ń rẹ́jẹ̀ nínú ìtọ̀ tó bá treat ẹ̀, irú ẹni yẹn kó kú lọ mójú kó lo nǹkan tó yẹ pé ó máa help kidney àti gallbladder ẹ̀ àti bladder ẹ̀. Àwa ti wá ní special package tá a ṣe, ẹ ti rí báyìí. Tó o bá ń lo powder yìí, gbàgbé lórí pé o fẹ́ ní àìsàn kan àbí kankan fẹ́ wá dà ẹ́ láàmú lórí kidney àbí lórí bladder, àbí ìdààmú kan ti wà lórí kidney tẹ́lẹ̀ àbó ti wà lórí bladder tẹ́lẹ̀. Get full package. Nǹkan tá à ń pè package ní which is special. Ó yàtọ̀ sí èyí tá a ṣe tó jẹ́ brand special lélẹ́yìí. Nǹkan tó máa get ní, má wò pé wọ́n á mójútó, á control kidney ẹ. Gbogbo nǹkan tó bá wò kó wà ń bẹ̀ á clear, kidney á wà normal, bladder ẹ náà á free, á wà normal, wàá máa lò ṣẹ̀mí ẹ lọ. But oògùn tí mo kọ yín tán nísìn, òun ń ṣiṣẹ́ fẹ́ni tó bá ń rí ẹ̀jẹ̀ nínú ìtọ̀ ẹ̀. Mo wá tún wá rí fáyín pé o ò ṣe lọ fún full package tó jẹ́ pé òun wá dì pẹ̀lú gbogbo nǹkan míì tó wù kó máa dàyàn láàmú nínú bladder àbí nínú kidney. So òun rẹ́ ìtọ̀ nínú ẹ̀jẹ̀, òun rẹ́ ẹ̀jẹ̀ nínú ìtọ̀ ẹ̀ ni, ó ní renal colic, pain in kidney ní, kidney stone ní, urinary tract infection ní, àti oríṣiríṣi excessive urine ní, oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó ti yẹ yín nísìn. So ẹ gẹ́ẹ̀tì kíní abon bed wetting, ẹ gẹ́ẹ̀tì kíní ó máa control ẹ̀ bismillah ta'ala. Má wò pé wọ́n ló wá lọ fún full package ẹ̀. Bẹ́ẹ̀ náà la ṣe ní ti liver, la ní ti heart, la ní ti lungs, la ní ti general àbí all intestine, la ní gbogbo àwọn nǹkan tẹ́lẹ̀ máa lò légbòogi tí ò dẹ̀ ní chemical nínú bismillah ta'ala. So ẹni tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ẹ contact, ẹ gẹ́ẹ̀tì àwọn product wa, ẹ lọ fún full package wa. Àwọn product made in India, packed in South Africa, ó lágbára púpọ̀ jù. Ó lágbára púpọ̀ jù, made in India, packed in South Africa. Ẹ gẹ́ẹ̀tì ẹ̀. Bẹ́ẹ̀ ni all in one wà ń bẹ̀, caterpillar wà ń bẹ̀, transformer wà ń bẹ̀. Ẹni tó ń forí kókó alátakò tó ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun àti oríṣiríṣi àwọn challenges, ó ń wà lóyìnbó bí aláìsí, ó ń fa kò tó ra wọn. Ẹ contact Sheikh Afagba International Limited, right way lẹ́wà, kò sí ìrújú. Ètò àwẹ̀ wà tá a fi yanjú problem yín, ètò sàárà wà, ètò àdúrà wà, àwọn àlàl powder wà lóríṣiríṣi yàtọ̀ sáwọn product a máa ṣe fún yín tó jẹ́ special. Ọ̀ǹtún wà bó jẹ́ pé a fẹ́ hàn alukurani fún yín ni, ẹ fẹ́ mú orúkọ Ọlọ́run ni, alukurani ni, káfí ni, àwọn fásitì alukurani a máa hàn fún yín bismillah ta'ala. Right way lẹ́wà. Innal izzata lillahi jami'a, gbogbo agbára Ọlọ́run ọba ló dẹ̀ ní. Kulli ja'ila uddawahu faltatlibu dawahu lidayyikum fala tatlibu bi aram. Innahu yarakum wa qabiluhum min haythu la tarawnahum yatakabbatuhu shaytanu minal mas. Ẹ̀mí òkùnkùn wọ́n máa ń fọwọ́ kànyàn, wọ́n dẹ̀ ń wò yín tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn. Ẹ fèsì, ẹ tackle problem yín both natural and spiritual, àdékẹ́ fi treat problem yín.
ọlá tí tóbi ọlọ́run gbogbo ẹ̀yin olólùfẹ́ wa àdúrà yín àgbà inú yín àdúrà ayọ̀ yín á kún gbogbo ẹ̀yin customers wa ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí ìjákulẹ̀ ẹ̀ ní rí ìdààmú ẹ share program yìí kó kan àwọn èèyàn lára inú yín á dùn ayọ̀ yín á kún ẹ̀ ní rí ìjákulẹ̀ pápẹ́ ayé òní mú yín ẹ̀gbọ́n ayé òní gun yín lẹ́sẹ̀ ní tẹnugbó bí ọwọ́ ẹ máa bẹ nínú kí ọlọ́run ọba títí láéláé ni albarka suratul fatiha gbogbo ẹ̀yin olólùfẹ́ Sheikh Alfagba gbogbo ẹ̀yin olólùfẹ́ Global Dahiratu Islah àtẹ̀yìn tẹ́ ń fi owó sákàǹtì àwọn ọmọ aláìní ẹ̀ ní nànà dànù ọlọ́run á san yín lẹ́san olóore bí akílẹ̀ ilaha illallah muhammadu rasulullah sallallahu ta'ala alaihi wa sallam bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin.